àsìkò àwọn ilé ẹ̀kọ́ Light of God Nursery and Primary School rèé bí wọ́n ṣe ṣíjú àwọn akẹ́kọ̀ọ́ wọn sí àwọn ọ̀nà akọ́ṣẹ́mọṣẹ́ àti ọ̀nà àti máa gbóhùnsáfẹ́fẹ́ lójúnà àti fún wọn ní àṣàyàn iṣẹ́ àti òye nípa iṣẹ́ òòjọ́ wọn lọ́jọ́ iwájú. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ìrìn àjò ẹ̀kọ́ náà jẹ́ ìrírí tó wúlò fún àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn olùkọ́ wọn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Light of God Nursery and Primary School ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Ìjẹ̀bú-Òde lẹ́yìn tí wọ́n sì kọ́wọ̀ọ́rìn pẹ̀lú 3 nínú àwọn olùkọ́ wọn fún ìrìn àjò ẹ̀kọ́ náà. Nígbà tí òṣìṣẹ́ ìṣàkóso ilé iṣẹ́ NTA ń gbà wọ́n wọlé sí ilé iṣẹ́ náà, wọ́n mú àwọn akẹ́kọ̀ọ́ náà káàkiri àwọn ẹ̀ka tó wà nínú ọgbà ọ̀hún. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé fún wọn ohun tí wọ́n ní láti mọ̀ nípa ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Nínú ìmú wọn yíká àwọn ẹ̀ka ọ̀hún, òṣìṣẹ́ ìmọ̀ ẹ̀rọ NTA Ìjẹ̀bú-Òde wá ṣàlàyé àwọn iṣẹ́ tí irinṣẹ́ kọ̀ọ̀kan ń ṣe fún wọn pẹ̀lú pàápàá bí wọ́n ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ tí àwọn èèyàn ṣe ń wò wọ́n nílé. Àbẹ̀wò àwọn akẹ́kọ̀ọ́ sílé iṣẹ́ náà tún fún àwọn akẹ́kọ̀ọ́ náà láǹfààní láti béèrè ohun tí wọ́n mọ̀ tí wọ́n sì gba àwọn ìdáhùn tó yẹ láti ọwọ́ àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ náà. Ní ìparí ìrìn àjò ìmọ̀ ẹ̀kọ́ yìí sílé iṣẹ́ NTA, àwọn akẹ́kọ̀ọ́ náà wá sọ ìrírí wọn. Arábìnrin Olúwadámilọ́lá Martins ṣe olùkọ́ wọn náà sọ̀rọ̀ lórí kókó tí àwọn akẹ́kọ̀ọ́ náà fi ṣàbẹ̀wò sílé iṣẹ́ náà. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá darí àwọn ọmọ náà padà sínú ọkọ̀ tó kó wọn wá láti padà sílé ẹ̀kọ́ wọn.